mo ní fan base tèmi jẹ́ kí n jẹ́ káwọn èèyàn mi mọ̀ bó ṣe lọ nínú ayé. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin mà tún ti jáde láti wá sọ ọ̀rọ̀ mìíràn nípa ìyáálé rẹ̀ Fọláṣadé àti Àdótòsì. ẹ̀yin èèyàn wa ǹjẹ́ ti wá nǹkan fìdílé láti gbọ́ ohun tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí nítorí ọ̀rọ̀ pọ̀ gan nínú ìwé kọ́bọ̀ fídíò yìí. ẹ̀yin èèyàn wa ṣé ẹ ti ṣe tán láti wo fídíò yìí? ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé kan láti gbọ́ ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ nípa ìyáálé rẹ̀ àti Àdótòsì. ó ti yá láti wo fídíò yìí o. mo fẹ́ kẹ́ máa fèyí kọ́gbọ́n. olórí burúkú l'Àdótòsì. gbogbo orí burúkú tó ń bá kiri nísìn information ló ń wá. ẹni tá a bá ti kọ̀ ṣubú ayérayé mọ́ òun náà lọ ganu síbẹ̀. in the next few months a gba gbogbo ẹjọ́ a gba orí okójọ àsàtọ̀dọ́mọ. ẹ lè rí èèyàn gidi kan tọ́lọ́run pèsè fún ẹ lè rí lẹ́yìn Àdótòsì. súnmọ́ kó bá rẹ lórí Gistlover ni. nígbà tí mò ń sọ wípé mi ò ṣẹ́ Fọláṣẹ̀ mò ń sọ fún yín pé mi ò ṣẹ́ Fọláṣẹ̀. báwo lẹni tó níṣẹ́ ṣe máa ṣẹni tí ò níṣẹ́? ṣé ó jọra wọn ni? báwo lẹni tó rọ́jú tó lọ skul ṣe máa ṣẹni tí ò lọ sí skul? báwo lẹni tó kọ́ṣẹ́ ọwọ́ ṣe máa ṣẹni tí ò kọ́ṣẹ́ ọwọ́? èyí olórí burúkú akídanidání tó pe rẹ̀ láṣìírí yìí pẹ̀lú ọjọ́ orí ẹ̀ kò sí contribution kankan tó hard sí society. ó lè ṣẹ̀mí lẹ́ṣẹ̀ láti máa wù ẹ́, ó lè jẹ́ kékeré ló máa ṣẹ̀mí tí máa díyẹ ẹ lọ́rùn mọ́. nígbà tí mo sọ fún yín pé Àdótòsì ló ń ródàn yìí ọ̀pọ̀lọpọ̀ yín ò gbà. ọ̀pọ̀lọpọ̀ yín ò gbà. èmi sọ fún yín wípé Fọláṣadé Sàríyù ọmọ Kíkẹ́ lọ́mọ àtàwọn ọmọ ẹ̀ àtàwọn tó ń gbèjẹ àtàwọn ọmọ wọn mo náà máa fi kú àìtọ́jọ́ ṣe fàjẹ́ ni. ẹ wo adúrú èpè tí olórí burúkú Fọlá tó máa mọ sàárì ọmọ ẹ̀ àtàwọn tó ń gbé lẹ́yìn tó máa mọ sàárì ọmọ wọn. ẹ wo adúrú èpè tí Fọlá subject ọmọ ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin sí láìṣẹ́ láìrò láìgbowó lọ́wọ́ ẹ̀, and she was always on the phone with them. ṣe rí àwọn pípù yìí tí mi ò bá dúró sí wọn lọ́rùn. lágbájá kú sí Amẹ́ríkà, tẹ̀mẹ̀dó kú sí UK, ìkan kú sí Canada, kò ṣẹ̀yìn wọn. They've bullied a lot of people to death. tó o bá dúró re torí èèyàn ṣèkà fún ẹ, tó o bá dúró re láti fi ẹnu ẹ yí ìpín ẹ padà, Ọlọ́run lè máa wòran. òun ló ṣe dá kó fi ẹnu ẹ yí ìpín aláburú padà. Saida, it is very important. ẹ wo story tá ń gbé bọ̀, ẹ wo story tá ń gbé bọ̀. ibi tí story yẹn ti cut lẹ́kọ̀ọ́ ó dùn mí. ẹ wo bí àṣírí àwọn ní HIV, ẹ wo bó ṣe paint bí ká ní wípé Fọlá wà ń lé Mr. Lawal, wọ́n rí jẹ wọ́n rí mu àárín wọn tòrò. Lizzy Anjorin wá débẹ̀ ó wá lọ gba Mr. Lawal. ẹ bá mi béèrè pé ọmọ ọdún mélòó ni àṣírí àwọn ní HIV? wo bọ́lọ́ ń ṣe rí dínkù ẹ̀, ó mọ̀ pọ́lọ́ ń rí dínkù ẹ̀ lẹ́nu. ìmàlẹ́ sọ̀rọ̀ òjókù ọlọ́run jẹun lẹ́rìí, Ọlọ́run rí dínkù, Ọlọ́run fi ẹ̀ṣẹ̀ sìn ìwà àti Àdótòsì àtòkù Fáráò. Ọlọ́run sọ ẹ́ di -0, Ọlọ́run fi ẹ̀ṣẹ̀ sí àgbáyé. ìwọ táyé tí ń wò báyìí lókè ó wá di ẹni àná. ó rí ni àwọn tẹ́ ń gbèjà pẹ̀lú irọ́ orí pọ́n máa ń sáré wá tó bá ti rí pé tí ń ṣẹ̀sìn. orí pọ́n máa ń sáré wá. inú bo ni mo ti máa ń ṣe show mi? ìzídà kí n ṣe show mi nínú mọ́tò kí n máa lọ meeting, ìzídà kí n ṣe show mi ní site,
ìsídà kí n ṣe show mi nínú ọ́fíìsì mi or kí n ṣe show mi nínú ilé mi. Wàá rí pé lọ́jọ́ tí mo ti ń dá yín lóhùn o ò lè bá mi níbi tí mo ti ń kunjú kùtè níbi tí mo ti ń borí burúkú kiri o ò lè rí mi kí n ṣorí burúkú láyé o ò lè bá mi bẹ́ẹ̀. Sima mo máa gbá yàrá yẹ ń blocking